Jòhánù orí 4 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 54. Nítorí náà, nígbà tí Olúwa ti mọ̀ bí àwọn Farisí ti gbọ́ pé Jésù ń ṣe ó sì ń bamtísì àwọn ọmọ ẹ̀yìn púpọ̀ ju Jòhánù lọ, ṣùgbọ́n Jésù tìkára rẹ̀ kò bamtísì bí kò ṣe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó fi Jùdíà sílẹ̀, ó sì tún lọ sí Gálílì. Òun kò sì lè ṣàìmá kọjá láàrin Samaria. Nígbà náà ni ó dé ìlú Samaria kan tí à ń pè ní Síkárì, tí ó súnmọ́ etí ilẹ̀ Bíríìnì, tí Jákọ́bù ti fi fún Jósẹ́fù ọmọ rẹ̀. Kànga Jákọ́bù sì wà níbẹ̀. Nítorí náà, bí ó ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀, bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga, ó sì jẹ́ ìwọ̀n wákàtí 6 ọjọ́. Obìnrin kan ará Samaria sì wá láti pọn omi. Jésù wí fún un pé, "Fún mi mu," nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ. Nígbà náà ni obìnrin ará Samaria náà wí fún un pé, "Èé ti rí tí ìwọ ti ṣe jù fi ń béèrè ohun mímu lọ́wọ́ mi, èmi, ẹni tí ń ṣe obìnrin ará Samaria?" Nítorí tí àwọn Júù kì í bá àwọn ará Samaria dá nǹkan pọ̀. Jésù dáhùn ó sì wí fún un pé, "Ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn Ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé, 'Fún mi mu,' ìwọ ìbá sì ti béèrè lọ́wọ́ rẹ̀, òun ìbá ti fi omi ìyè fún ọ." Obìnrin náà wí fún un pé, "Ọ̀gbẹ́ni, ìwọ kò ní nǹkan tí ìwọ ó fi fa omi, bẹ́ẹ̀ ni kànga náà jìn. Níbo ni ìwọ gbé ti rí omi ìyè náà? Ìwọ pọ̀ ju Jákọ́bù bàbá wa lọ bí, ẹni tí ó fún wa ní kànga náà, tí òun tìkára rẹ̀ mu nínú rẹ̀, àti àwọn ọmọ rẹ̀ àti àwọn ẹran rẹ̀." Jésù dáhùn ó sì wí fún un pé, "Ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí, òǹgbẹ yóò sì tún gbẹ ẹ́. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ò fi fún un, òǹgbẹ kì yóò gbẹ mọ́ láé. Ṣùgbọ́n omi tí èmi ò fi fún un yóò di kànga omi nínú rẹ̀, tí yóò máa sun sí ìyè àìnípẹ̀kun." Obìnrin náà wí fún un pé, "Ọ̀gbẹ́ni, fún mi lé omi yìí, kí òǹgbẹ kí ó má ṣe gbẹ mí, kí èmi kí ó má sì wá fa omi níhìn." Jésù wí fún un pé, "Lọ ìpè ọkọ rẹ, kí ó sì wá sí ìhín." Obìnrin náà dáhùn, ó sì wí fún un pé, "Èmi kò lé ọkọ." Jésù wí fún un pé, "Ìwọ wí rere pé èmi kò lé ọkọ, nítorí tí ìwọ ti lé ọkọ 5 rí. Ẹni tí ìwọ wí sì ní nísinsìnyí kì í ṣe ọkọ rẹ. Ìwọ sọ òtítọ́ lé èyí." Obìnrin náà wí fún un pé, "Ọ̀gbẹ́ni, mo wòye pé wòlíì ni ìwọ ṣe. Àwọn bàbá wa sìn lórí òkè yìí, ẹ̀yin sì wí pé Jerúsálẹ́mù ni ibi tí ó yẹ tí a bá máa sìn." Jésù wí fún un pé, "Gbà mí gbọ́, obìnrin yìí, wákàtí náà ń bọ̀, nígbà tí kì yóò ṣe lórí òkè yìí tàbí Jerúsálẹ́mù ni ẹ̀yin ò máa sin bàbá. Ẹ̀yin ń sin ohun tí ẹ̀yin kò mọ̀, àwa ń sin ohun tí àwa mọ̀, nítorí ìgbàlà ti ọ̀dọ̀ àwọn Júù wá. Ṣùgbọ́n wákàtí ń bọ̀, ó sì dé tán nísinsìnyí, nígbà tí àwọn olùsìn tòótọ́ yóò máa sin bàbá lé ẹ̀mí àti lé òtítọ́. Nítorí irú wọn ni bàbá ń wá kí ó máa sin òun. Ẹ̀mí lé Ọlọ́run, àwọn ẹni tí ń sìn kò lè ṣe aláìsìn lé ẹ̀mí àti lé òtítọ́." Obìnrin náà wí fún un pé, "Mo mọ̀ pé Mèsáyà ń bọ̀ wá, tí à ń pè ní Kristi. Nígbà tí òun bá dé, yóò sọ ohun gbogbo fún wa." Jésù wí fún un pé, "Èmi ẹni tí ń bá ọ sọ̀rọ̀ yìí lé òun." Lórí èyí lé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dé, ẹnu sì yà wọ́n pé ó ń bá obìnrin sọ̀rọ̀. Ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó wí pé, "Kí ni ìwọ ń wá?" tàbí "Èéṣe tí ìwọ fi ń bá a sọ̀rọ̀?" Nígbà náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n lọ sí ìlú. Ó sì wí fún àwọn ènìyàn pé, "Ẹ wá wo ọkùnrin kan, ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi. Èyí hà lè jẹ́ Kristi náà." Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ̀ ọ́ wá. Láàárín èyí, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń rọ̀ ọ́ wípé, "Rábì, jẹun." Ṣùgbọ́n ó wí fún wọn pé, "Èmi lí oúnjẹ láti jẹ tí ẹ̀yin kò mọ̀." Nítorí náà lé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń bi ara wọn léèrè wípé, "Ẹnìkan mú oúnjẹ fún un wá láti jẹ bí?" Jésù wí fún wọn pé, "Oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀. Ẹ̀yin kò há ń wí pé, 'Ó kù oṣù 4, ìkórè yóò sì dé.' Wò ó, mo wí fún yín, ẹ gbé ojú yín sókè kí ẹ sì wo oko, nítorí tí wọ́n ti funfun fún ìkórè náà. Ẹni tí ń kórè ń gba owó ọ̀yà, ó sì ń kó èso jọ sí ìyè àìnípẹ̀kun, kí ẹni tí ó ń furúgbìn àti ẹni tí ń kórè lè jọ máa yọ̀ pọ̀. Nítorí nínú èyí ni ọ̀rọ̀ náà fi jẹ́ òtítọ́. Ẹnìkan ni ó ń furúgbìn, ẹlòmíràn ni ó sì ń kórè jọ. Mo rán yín lọ ìkórè ohun tí ẹ kò ṣiṣẹ́ lé lórí. Àwọn ẹlòmíràn ti ṣiṣẹ́, ẹ̀yin sì wọ inú iṣẹ́ wọn lọ." Ọ̀pọ̀ àwọn ará Samaria láti ìlú náà wá
sì gbà á gbọ́ nítorí ọ̀rọ̀ obìnrin náà. Ó jẹ́rìí pé ó sọ gbogbo ohun tí mo ti ṣe fún mi. Nítorí náà nígbà tí àwọn ará Samaria wá sọ́dọ̀ rẹ̀, wọ́n bẹ̀ pé kí ó bá wọn jókòó, ó sì gbé ibẹ̀ ní ijọ́ méjì. Àwọn ọ̀pọ̀lọpọ̀ sì ṣí gbàgbọ́ nítorí ọ̀rọ̀ rẹ̀. Wọ́n sì wí fún obìnrin náà pé kì í ṣe nítorí ọ̀rọ̀ rẹ̀ mọ́ lé àwa ṣe gbàgbọ́, nítorí tí àwa tìkára wa ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀, àwa sì mọ̀ pé nítòótọ́ èyí ni Kristi náà, olùgbàlà aráyé. Lẹ́yìn ijọ́ méjì ó sì ti ibẹ̀ kúrò, ó lọ sí Gálílì, nítorí Jésù tìkára rẹ̀ ti jẹ́rìí wípé wòlíì kì í ní ọlá ní ilẹ̀ òun tìkára rẹ̀. Nítorí náà nígbà tí ó dé Gálílì, àwọn ará Gálílì gbà á, nítorí tí wọ́n ti rí ohun gbogbo tí ó ṣe ní Jerúsálẹ́mù nígbà àjọ, nítorí àwọn tìkára wọn lọ sí àjọ pẹ̀lú. Bẹ́ẹ̀ ni Jésù tún wá sí Kánà ti Gálílì, níbi tí ó gbé sọ omi di wáìnì. Ọkùnrin ọlọ́lá kan sì wá, ẹni tí ara ọmọ rẹ̀ kò dá ní Kápánáòmù. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Jùdíà wá sí Gálílì, ó tọ̀ wá, ó sì bẹ̀ ẹ́ kí ó lè sọ̀kalẹ̀ wá, kí ó lè mú ọmọ òun lára dá, nítorí tí ó wà ní ojú ikú. Nígbà náà ni Jésù wí fún un pé bí kò ṣe pé ẹ̀yin bá rí àmì àti iṣẹ́ ìyanu, ẹ̀yin kì yóò gbàgbọ́ láé. Ọkùnrin ọlọ́lá náà wí fún un pé Olúwa, sọ̀kalẹ̀ wá kí ọmọ mi kí ó tó kú. Jésù wí fún un pé máa bá ọ̀nà rẹ lọ, ọmọ rẹ yè. Ọkùnrin náà sì gba ọ̀rọ̀ tí Jésù sọ fún un gbọ́, ó sì lọ. Bí ó sì ti ń sọ̀kalẹ̀ lọ, àwọn ọmọ ẹ̀yìn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pàdé rẹ̀, wọ́n sì wí fún un pé ọmọ rẹ yè. Nígbà náà ni ó béèrè wákàtí tí ó bẹ̀rẹ̀ sí ṣàìsàn lọ́wọ́ wọn. Wọ́n sì wí fún un pé lé àná ní wákàtí 7 ni ibà náà fi sílẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá náà mọ̀ pé ní wákàtí kan náà ni nínú èyí tí Jésù wí fún un pé ọmọ rẹ̀ yè, òun tìkára rẹ̀ sì gbàgbọ́ àti gbogbo ilé rẹ̀. Èyí ni iṣẹ́ àmì kejì tí Jésù ṣe nígbà tí ó ti Jùdíà jáde wá sí Gálílì.